ojoojúmọ́ nìkan ni jígí alára kẹrìnlélógún fìkòkò sébẹ̀ èyí tá a tún sè lọ́tẹ̀ yìí oyin mọ́mọ́ ni. àtúntì fẹ́ tó dé nìkan ni jígí alára. ìṣẹ̀ǹbáyé lẹ́tọ̀ tí a tún gbé dé. jígí alára kẹrìnlélógún pẹ̀lú ètò kan tó ń rán wa létí àwọn agbára tó farasin sínú tẹ́lẹ̀dá dá sílé ayé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìṣẹ̀ǹbáyé lẹ́tọ̀ oríṣiríṣi aṣọ ló ń bẹ lára alágẹmọ bàbá gbogbo wọn ní ìkànnì jígí alára kẹrìnlélógún pẹ̀lú àwọn ètò àtàtà lóríṣiríṣi ìṣẹ̀ǹbáyé la tún gbédè o níkànnì jígí alára odò tó bá gbàgbé orísun ẹ̀ máa ń gbẹni ètò yìí ni yóò máa ṣí wa létí nípa àwọn agbára tó farasin sínú àwọn ewé àtegbò tó ba elédùà fi jíǹkí wa nílẹ̀ kóòtù òjìire ewé àtegbò sì ń ṣiṣẹ́ bíi tàtijọ́ àwa la ò ṣàmúlò ẹ̀ bíi tàwọn bàbá wa ewé ń bẹ egbò ń bẹ oògùn ń bẹ ìwòsàn náà sì tún wà ìṣẹ̀ǹbáyé lẹ́tọ̀ tí yóò máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ pẹ̀lú àwọn òjìmí onímọ̀ nípa ewé àtegbò níkànnì yìí ni o jígí alára kẹrìnlélógún ẹ pàdé àwọn atọ́kùn ètò ọmọwùmí ayabangbọ́sẹ̀wùmí àrà àti adémọ́lá adétọ́lá royalty ní gbogbo ọjọ́bọ̀ thursday bẹ̀rẹ̀ látàgò 4 ìrọ̀lẹ́ níkànnì jígí alára náà ni lójú òpó youtube facebook tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adéọmọ Bánkọ́lé ló gbétò kalẹ̀ o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè nọ́mbà yìí 08037120609 tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí +134-739-86409 jígí alára bàbá. ṣẹ̀dá ọ̀run ọba lónìí ọba lánàá ọba lọ́jọ́ gbogbo àjíwíjíwò ìkẹ́ lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ẹ̀mí jíwò ẹ̀rọ̀kúnlé o ìsìgbà tòun oríta mẹ́ta ọba mákin kùtùkùtù ọba jìgbò olùgbọ́ báyìí lónìí gbó olùgbò lùlọ̀dàn gbòǹgbò kí ní ìṣàtọ́kùn fún gi àlàyé ọ̀rọ̀ ní ìṣàtọ́kùn fọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá sọ táyàn nàná a ò fẹ́ ẹni tá a bá wí ni bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀rọ̀ àwọn ajíbà rẹ lónìí ìwọ ló ń sọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kábíyèsí ọba mi tí ò ṣe é wò lójúwò á ní gbogbo ẹyẹ wa ilé ẹ káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé lórí ìkànnì jígí alára kẹrìnlélógún bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ló fún wa lára dá àwa náà kọ́ mímọ̀ ṣe lédùn bá ní akínyìn o akínyìn tẹ̀sọ́kẹ̀sọ́ akínyìn ọmọwùmí àbúyè ayaba mi ṣe lè mi jẹ́ ìkírun àgbègbè ni mí ọmọ nílẹ̀ ọ̀sìn ẹrù gbọ́dọ̀ dé kí wọ́n bá gbọ́dọ̀ lè dìbò èmi náà tún lọ máa fi orí ìbò mi tẹ́yìn gbọ́dọ̀ kí rẹ̀ lólẹ̀ bẹ́ẹ̀ ni èmi ní kọ́kọ́ ni wà lórí ètò ìṣèǹbáyé lọ́jọ́ tòun ẹ̀yìn àti olórúkọ olódùmarè ọba alágbára gíga ọba tójú kan ò rí torí gbogbo ojú ọba abẹtulukara bí agere ìbà bàbá ìbà yèyé ìbà inú ilé ìbà ọjà ìbà ọ̀sà ọjà ìbà olúbọ̀bọ̀ tí ibọ̀ tí sọba ẹbọ ìbà tẹ́lẹsẹ̀ tí òun títí tó fi lọ rèé dojúbo ìbà gbogbo jáwéjáwé ìgbà gbogbo wàgbòwàgbò ìbà gbogbo àwọn tẹ́lẹ̀dùn àfi ìmọ̀ ewé àtẹ̀gùnmọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore lórúkọ ọlọ́run ọba olódùmarè náà là ń kí n káàbọ̀ sórí àkọ́já ewé ètò yìí tá a pè ní ìṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí ọmọwùmí ti wí lẹ́ẹ̀kan ni lórí ìkànnì yìí náà ni ìkànnì alálùbáríkà ìkànnì alára tá a ti ń dára tá a ní dáràn nítorí pé ọmọ tó bá dáràn ní sọ ibi sọ ara ní sọ wọn lẹ́nu àrà làwa ó máa dá àní dáràn láṣẹ Elédùmarè ìkànnì jígí alára kẹrìnlélógún adétọ́lá lórúkọ tèmi ń jẹ́ adémọ́lá lórúkọ bàbá tó bí mi lọ́mọ ní royalty làpèjẹ́ mi ọmọ onílé méjì lójúde afọ ní kìran àgùnbẹ onílé ìbídibítẹ́rù wa èyí tí ìdèrè tó bàbá bá tèmi gbọdọ̀ lójú òkú ilé olóje làkọ́kọ́ ilé ìyálóde ló sì kejì ẹ káàbọ̀ sórí àkọjá ewé ètò yìí ìṣẹ̀ǹbáyé lápètò ètò ìṣẹ̀ǹbáyé. ó ṣe òrùlé ọmọ onílé méjì ọkọ ẹ lọ ké sí. ó dá náà kí la fẹ́ máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ìṣẹ̀ǹbáyé. mo fẹ́ jẹ́ kó yé wa pé ewé ń jẹ́ òògùn wà ìsànbẹ̀ ilẹ̀ Yorùbá ìṣẹ̀ǹbáyé òun náà ni ìṣẹ̀dálẹ̀ àwọn bàbá wa àti iṣẹ́ ìṣe ilẹ̀ Yorùbá wa ìṣẹ̀ǹbáyé pọ̀ ó kẹnu ó tóbi gan ó
pẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ ṣùgbọ́n ẹ̀ka kan nínú rẹ̀ lábẹ́ mọ̀ṣẹ̀ fúnyàwó lórí ètò yìí eléyìí tá a mọ̀ sí ewé ń jẹ́ oògùn wà kò sí ọ̀fẹ́ abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bá ń kọ́ gbogbo wà lórí ètò náà abala àkọọ́lẹ̀ tá a pè ní ewé ń jẹ́ òun náà láti máa gbé àwọn ìyá wa tí wọ́n já arẹmọ tí a túmọ̀ sí eléwé ọmọ tí wọ́n máa bá wa yànnàná àkòrí oríṣiríṣi àìlera tá a bá gbé wá sórí ètò àti bí wọ́n ti ń ṣèwòsàn ìlànà tí ẹ̀wà òṣèlú wọ́n ní ìwò ìwòrò tá a bá dìjọ wò nígbó bẹ́ẹ̀ ni abala lẹ́ẹ̀kejì òun náà ní abala ògùn wà níbi tí àwọn bàbá wa tàbí àwọn ìyá wa tí wọ́n jẹ́ oníṣègùn ìbílẹ̀ tí wọ́n ti táwọn náà tí wọ́n ti mọ bá wa sọ ojú táwọn náà bá fi wo àìlera wọn tí wọ́n sì mọ sọ ọ̀nà táwọn náà ń gbà ṣe ìwòsàn sí àìlera tó bá jẹ́ àkòrí tàbá gbéyẹ̀wò lórí ètò abala lẹ́ẹ̀kẹta òun náà ní abala oníṣègùn òyìnbó tá a mọ̀ sí dókítà òyìnbó ṣe mọ̀ pé bàbá ti ń ṣàkóso tààrí ṣàkóso Adétọ́lá ṣàkóso náà kọ́ lókun dókítà òyìnbó náà ní òun bàbá wa yànnà náà ìlànà tí wọ́n ń gbà wá ìtọ́jú sáwọn ìlera tí a bá ń gbéyàwó lórí ètò yìí bẹ́ẹ̀ ni àwọn aráàlú náà lọ́lọ́kùnrin ìjọ̀kan á tún máa gbọ́ èrò wọn lórí abala kọ̀ọ̀kan lórí ètò ìláṣẹ̀lọ́wọ́ Elédùmarè ẹ má wàá gbàgbé gbogbo tẹ́ bá ti gbọ́ lórí ètò ìṣẹ̀ǹbáyé pátápátá a ò sọ fún yín o pé kẹ́ ló máa gbìyànjú ẹ̀ kẹ́ ló máa ṣe ètò rẹ̀ fúnra yín rárá tó bá fi ṣe yín létí láti jẹ́ kẹ́ mọ̀ wípé kò dáa tó ká máa bora wa mọ́lé tá a bá ti ń kẹ́fì àwọn ìlera kan lágọ̀ọ́ ara ẹ jẹ́ ká máa gbé pèsè tó di pé yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tí wà ní sáfà òní tó ò ní ká mọ́. ọṣẹ wọn Ọmọ́wùmí aya Bámigbóṣe gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé kùtùkùtù ó nìpìlẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan téèyàn ò bá ṣe láyé a máa ní ìpìlẹ̀ kó kò sì ní gùn láyéláyé kó má níbi tó ti sàn wá Yorùbá aláṣà aníṣe a sì ní ìpìlẹ̀ ó sì ní báwọn bàbá wa bí wọ́n ti ṣe láyé ọjọ́ àná pàtàkì ohun tí ètò yìí tó dálé lórí gẹ́gẹ́ bí Ọmọ́wùmí ti sọ òun náà ni wípé tá a bá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ǹbáyé ó ní oríṣiríṣi agbọn ṣùgbọ́n agbọn tí a fẹ́ mọ gbéyẹ̀wò lórí ètò wo ni agbọn tó ní í ṣe pẹ̀lú ètò ìlera bóò ni a ṣe wà lálàáfíà ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló kún ayé lónìí tó jẹ́ wípé ìwòsàn rẹ̀ ibi táwọn èèyàn ń wá sí kì í ṣe ibi tó wà àwọn míì sì wà gan tó jẹ́ wípé ibi tí ìwòsàn rẹ̀ tí wọ́n rò kó wà gan bí gbogbo nǹkan ti rí láyé òde òní tó ti di wípé gbogbo nǹkan ti gbówó lérí béèyàn bá wà lọ sí ìlànà kájáwé káwagò ká fi ṣe ètò ìwòsàn a rí wípé kì í ṣe tó lè náni lówó rẹpẹtẹ láyé ọjọ́ àná láwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn kò sí ilé tẹ́ lè rí ní agboolé kan tàbí ní ìletò kan tí wọn ò ní ewé kan àbí òmíì lẹ́yìn bí wọ́n bá jí làárọ̀ wọn á ní ẹja ewé efinrin ẹ pápọ̀ méwé ewúro ẹ pápọ̀ méwé míì ẹ gbó ẹ fún àwọn ọmọ mu wọ́n sì lálàáfíà nínú ara bẹ́ẹ̀nìkan bá lórí ń fọ́ òun bẹ́ẹ̀ ni béèyàn kan bá lórí ń fọ́ òun wọ́n ja ewé kìíní wọ́n pápọ̀ méwé kejì wọ́n gbó pọ̀ wọ́n fún yóò mu bọ́mọ bá nínú òun láyé ọjọ́ àná ìṣebẹ̀ tẹ́ ń wò wọn á lè ní ẹtọ́ sómi ọmọ ó mu yóò sì dín tí yóò lálàáfíà bóòlà á ṣe wá ojútùú sí àìlera ara ẹni ní ìlànà ìbílẹ̀ wa ohun tí ètò yìí tó dálé lórí òun náà nù nítorí pé àwọn àìsàn míì wà gan nínú ara tó jẹ́ wípé béèyàn bá gbé lọ sọ́dọ̀ àwọn dókítà olóyìnbó àkọ́kọ́ rẹ̀ ni wípé wọ́n tiẹ̀ kọ́kọ́ gbà pé irú àìsàn bẹ́ẹ̀ kò sí tẹ́ bá sọ wípé irú àìsàn báyìí ló ti mú wọn á ní nínú ìlànà ìwádìí iṣẹ́ ìṣègùn ti tàwọn kò sí ní tó jọ bẹ́ẹ̀ ìmíì tí wọ́n bá tiẹ̀ wá gbà kó wà gan nígbà wọn bá wójú tù sí pátápátá korongodo wọn ò padà ní wípé kẹ́ tó lọ sọ́dọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa Arẹmọ láti lọ wá ojútùú sí ní àwòtán ní pátápátá nítorí eléyìí la fi sọ wípé ohun tá à ń wá lọ Sókótó tó wà ní àwòkòtò wa ká má dààmú jìnnà ká padà sí ìpìlẹ̀ nítorí pé ọmọ tó bá sọ lẹ́nu òun ló sọ àpòyàpọ̀ nítorí pé kí àwa àti yín ká má bàa máa dààmú ohun tá a ní nínú ilé láka wa ká má máa wá káàkiri lọ síbi tí kò sí la ṣe gbétò yìí kalẹ̀ ètò ìṣẹ̀ǹbáyé fún ìlò àti ìwúlò gbogbo ọmọ aráyé gbogbo ọmọ Yorùbá káàkiri ìdílé. Adétọ́lá o ṣeun òní sọ̀rọ̀ tó láṣẹ lọ́wọ́ Elédùmarè ṣé bí èròǹgbà àtijọ́ lára òun náà ni pé kí gbogbo wa ká mọ̀ wà lálàáfíà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ gan ní ìsìn ni wọ́n fa bẹ́ẹ̀dì tí wọ́n fà lọ sílé ìwòsàn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó bá ń kẹ́sìn àwọn àìlera kan lágọ̀ọ́ ara tí ó sọ wípé ìwọ bó ti wá ní ó ti lọ mọ́jẹ tọ́ bó bá ti ń wá bẹ́ẹ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó wo ojú sí kò sígbà tí ò ní bẹ̀rẹ̀ yẹ̀yẹ̀ lágọ̀ọ́ ara ilé ìwòsàn ti fún àkókò àyà tí ó jẹ́ pé ẹ́pìnì àbí èlò kan ní ọkàn náà tí nǹkan bá ń jáde látàgbọ́ ara tó yẹ pé ó kàn kọ́ wá kò kàn mí sí i tó bá wáyá yóò ti tẹ àwọn mílímílí yóò
lónìí tí wọ́n lè rí kán máa mú wá ilé ìwòsàn tó bá sì dọ́dọ̀ àwọn ìyá wa àtàwọn bàbá wa tí wọ́n járe wọn tàbí ṣègùn ìbílẹ̀ pé ewé pé nígbà yóò lọ má bora rẹ mọ́lé má bora rẹ pa bí nǹkan bá ti ń ṣe èèyàn èèyàn máa ń la èèyàn máa ń sọ̀rọ̀ sókè ìlú torí pé ìlera ní ìṣàtọ́kùn ọ̀rọ̀. ọmọ mi jẹ́ kí n gba ẹ̀dùn lọ́wọ́ rẹ kí n fi kéèkì téèyàn bá lọ sí ilé ìwòsàn òyìnbó àìsàn kan wà elédùà ò ní sí da àìsàn lẹ̀ láàrin mi àti wọ́n ń pè ní àìsàn kògbóògùn ṣùgbọ́n tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé kò sí àìsàn tó wà láyé tí kò lóògùn tiẹ̀ tàbí tí kò gbóògùn ṣùgbọ́n nípa ìfọwọ́dẹgbẹrẹ mú nǹkan ló fi jẹ́ pé tí ò tó nǹkan yóò dìrẹ̀gẹ̀jẹ̀ mẹ́lòmíì lọ́wọ́ wọ́n bá sọ wípé àrùn náà gbóògùn elédùà mọ̀ sí jẹ́. Ó dẹ̀ lára àwọn àìlera tá a fẹ́ máa ṣàgbéyẹ̀wò lórí ètò ìṣẹ̀ǹbáyé á rẹ̀ láti rí àtọ̀sí inú rẹ̀ láti rí ẹ̀dà inú rẹ̀ láti rí ìtọ̀ ṣúgà inú rẹ̀ láti rí oyún òjú inú rẹ̀ láti rí ìtọ̀múròrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn àìlera tá a fẹ́ máa ṣàgbéyẹ̀wò lórí ètò ìṣẹ̀ǹbáyé á rẹ̀ láti rí àtọ̀sí á rẹ̀ láti rí ẹ̀dà á rẹ̀ láti rí ìtọ̀ ṣúgà á rẹ̀ láti rí oyún òjú àtọ̀pọ̀lọpọ̀ àwọn àìlera míì láti máa láǹfààní láti gbéyẹ̀wò lórí èsì lágbára Olódùmarè ọba ànífà ìsọ̀gbẹ̀gbà o. ètò ìṣẹ̀ǹbáyé àgbékalẹ̀ Adéọmọdé ọmọ Bánkọ́lé ni Adéọmọdé àfojúsùn rẹ̀ náà ni láti jẹ́ kí gbogbo wa ká máa wà lálàáfíà. ètò ìṣẹ̀ǹbáyé yóò máa wá sójúmọ́ máwòrán yín níkànnì Jígí Alára ní gbogbo Ọjọ́bọ̀ tá a mọ̀ sí ọjọ́ Thursday ní dédé aago 4 ní Ọjọ́bọ̀ ní ẹ mọ̀ láǹfààní láti máa wo tẹ́ bá ti wá ń darapọ̀ mọ́ ètò yìí ní gbogbo ìgbà ẹ máa bá wa gbìyànjú láti máa láìkì ẹ máa comment kẹ́ẹ̀dẹ̀ máa share rẹ̀ ẹ má gbàgbé o ẹ máa subscribe nítorí pé tẹ́ bá sọ fẹ́ nìkan tẹ́nìkan sọ fẹ́ nìkan ẹ ò mọ ìrànlọ́wọ́ tó ń ṣe fọmọlàkejì rẹ ojú òní tiwa láṣẹ lọ́wọ́ Elédùmarè. bẹ́ẹ̀ ni bàbá tiẹ̀ wá lẹ́ni tó wá láǹfààní láti bá ètò kan yálà ìlera kan tá a gbé yẹ̀wò lórí ètò yìí tó bá láǹfààní láti bá pàdé tó wà wò wípé nǹkan tí wọ́n gbé yẹ̀wò yìí kò kàn òun tàbí kò ṣe òun bí kò bá ṣe ọ́ ó lè ṣẹni tó mọ̀ ó lè ṣẹni tó mọ̀ nígbà tó bá wá share ẹ̀ tẹ́ni náà bá rí àǹfààní láti wò ó yóò lè rí ojútùú fún ohun tó ń bá a fínra lágọ̀ọ́ ara rẹ̀ lágbára Ọlọ́run ọba Elédùà ò ní sídìí àìsàn lẹ̀ lára èmi àtẹ̀yìn. àṣẹ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ bá ti wá gbádùn ètò wa tó bá wá ní ìpolówó ọjà kankan tí ẹ fẹ́ ṣe lórí ìkànnì Jígí Alára tàbí lórí ètò ìṣẹ̀ǹbáyé gan àǹfààní wà fún yín o àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lọ lójúmọ́ máwòrán yín òun náà ní kẹ́ ẹ máa kàn sí bóyá yín wá ní ìbéèrè lórí àkòrí tá a bá ń gbéyàwó ní gbogbo ìgbà báyìí tàbí eléwé ọmọ ní arẹmọ ní tàbí oníṣègùn ìbílẹ̀ ní dókítà ní yín ẹ wá fẹ́ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Jígí Alára ẹ fẹ́ ká gbé yín jáde ẹ̀yin náà ní nǹkan tí ẹ fẹ́ bá wa sọ lórí ètò ìṣẹ̀ǹbáyé àǹfààní ṣíṣílẹ̀ fẹ́yìn náà láti darapọ̀ mọ́ ètò ìṣẹ̀ǹbáyé ojú òní tiwa ẹ má gbàgbé ẹ máa subscribe ẹ máa like ẹ máa share kó máa lọ kó máa tẹ̀síwọ́ wájú. bákan náà kẹ́ ẹ tún má gbàgbé láti máa bá wa tan notification yín tó jẹ́ wípé ní gbogbo ìgbà tí a bá ti ń gbé àgbéjáde àwọn ètò wa lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo Ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí Ọmọ́wùmí Abíóyè ti wí ní náà ni ẹ máa láǹfààní láti máa rí lórí ẹ̀rọ gàásímílétí yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìmọ̀ kan àbí òmíì tẹ́ ẹ ní ojútùú sí àìlera kan àbí òmíì lélẹ́yìí tá a bá gbé yẹ̀wò tí ó sì dá yín lójú dáadáa ẹ láǹfààní láti kàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lọ lójúmọ́ máwòrán yín o láti lè bá wa sọ̀rọ̀ nílé iṣẹ́ Jígí Alára kí gbogbo wa ká lè bá àjọ jàǹfààní ara wa pẹ́pẹ́pẹ́ náà ni Elédùà kò ní sídìí àìsàn lẹ̀ lára wa. ẹ ṣe ṣe tẹ́ ń gbọ́ wa o ètò yóò máa wáyé ní gbogbo Ọjọ́bọ̀ ọjọ́ Thursday ní déédé aago 4 ìrọ̀lẹ́ ní gbogbo Ọjọ́bọ̀ ilé ẹ̀mú darapọ̀ mọ́ wa lórí ètò ìṣẹ̀ǹbáyé ànífà ìsọ̀lẹ̀gbà láṣẹ lọ́wọ́ Elédùmarè àjíǹde ara yóò mọ̀ jẹ́ o ewé jẹ́ o bí tàbí jọ́ òkú wẹ̀ o bí tàbí jọ́ ìwòsàn ń bẹ̀ o bí ti láíláí àwa aláwo dúró tí nǹkan wá bí tàbí jọ́ mọ́ o ewé ń bẹ ewé ń bẹ ewé ń bẹ ewé ń jẹ́ òkú wà ìwòsàn ń bẹ nílẹ̀ Yorùbá ó kù sọ̀rọ̀ èmi àti yín àwọn lọ lónìí a ó tún pàdé tó bá di ọjọ́ mẹ́jọ láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ má gbàgbé o ẹ tẹ notification yín tó bá ti ń jáde báyìí ní kẹ́ ẹ máa bá wa wò ẹ máa bá wa ṣá ẹ máa bá wa láìkẹ́ orúkọ mi ò tí ì yí padà Ọmọ́wùmí Abíóyè ẹ̀yà bàbá mi ṣe lè jẹ́ Wùmí ara yín náà rèé àárọ̀ ilé bàbá tó mi lọ́mọ ilé ti yá àfẹ́mọ́ ìrọ̀lẹ́ àbọ̀ wa máa ré o àbọ̀ wa máa ré o ẹ jíṣẹ́ mọ̀ wá àbọ̀ wa máa ré àbọ̀ wa máa ré o àbọ̀ wa máa ré o. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ wa tẹ́
ń bá wa like tẹ́ ń share tẹ́ ń comment lórí ètò yìí ẹ wò àjọ gbádùn ara wa gẹ́gẹ́ bí òyìnbó ti gbádùn tíì lórí ètò yìí bẹ́ẹ̀ náà lájọ gbádùn ara wa báwọn bàbá wa náà ti gbádùn ẹ̀kọ́ gbígbóná lágbára Ọlọ́run ọba Olódùmarè lọ́jọ́ mẹ́jọ ní kẹjẹ ká tún pàdé nígbà tí a máa ṣe àgbéyẹ̀wò àìsàn àkọ́kọ́ lórí ètò yìí láti máa wá ojútùú sí látọ̀dọ̀ àwọn ìyá wa rẹ̀ mọ́ àwọn bàbá wa oníṣègùn lágbára Ọlọ́run ọba Olódùmarè á pàdé lọ́jọ́bọ̀ tó bọ̀ dédé aago 4. tó o ṣe ṣeun Adétọ́lá wọ́n ní tọwọ́ báyìí lámàdùn ọbẹ̀ ẹ jáde dókè lọ́hùn táwọn díẹ̀ lára àwọn àlàkalẹ̀ tó yóò ṣe máa rí kájọwò ẹ kú kalẹ̀. bẹ́ẹ̀ náà ni wọ́n léwúrẹ́ tó wọlé tí òjìbà dẹ̀ra àmúso àgùntàn tó wọlé tí òjìbà ó náà dẹ̀ra àmúso bákan náà àwa ìsì ìṣewúrẹ́ báyìí láì ṣàgùntàn tó dẹ̀ láṣẹ júbọ Elédùmarè ọba ńlá tí fọba jẹ ibà gbogbo àwọn àgbààgbà lóde ilẹ̀ yìí ìbá gbogbo àwọn tí wọ́n fi wí àtìkù tí wọ́n fi ń ṣọmọ aráyé lóore àtúnkìyín o pẹ̀tù káàbọ̀ ẹ kú àmójúbà àkọ́tún ètò ìṣẹ̀ǹbáyé lọ́jọ́ tòní orúkọ mi ò tí ì yí padà wọ́n lórúkọ mo báyìí ní ìjánu Ọmọwùmí Abíóyè ayabangbóṣe lèmi jẹ́ ìkẹrùn àgbẹ̀bẹ́ni mi ọmọ onílẹ̀ òbí níbi tẹ́rù wa ìtí ìdèrè tí wọ́n fáwọ̀ gbọ́dọ̀ tuntun polo èmi náà ti lọ ọmọ àfìdí onídìígbògiri tí èèyàn gbọ́dọ̀ fi tiẹ̀ gbólẹ̀ ẹ tó ti gbéra ní ràpájì gan nìyẹn alẹ́jọ́ wa ti wà ń kalẹ̀ tí a mọ tàkótó ìbéèrè sí wọn lọ́jọ́ tí ò ní ẹ jẹ́ ń kó báyìí ìyá wa ẹ bá mi kí gbogbo ojú tó wù yín lásìkò yìí. ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wò mí ẹ bá ń gbòòsì kékeré a kú ojúmọ́ gbogbo ojú tó ń wò mí láàárọ̀ yìí a kú ojúmọ́ rere ní òmò wa lẹ́yìn o. àṣẹ káàkiri àgbáńláyé ni wọ́n ti ń wò kàn ní Jígí Alára ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tí wọ́n wà ní gbogbo ibi tí wọ́n wà tí wọ́n ti wò wá lásìkò yìí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n ń wò wá lórí òmùàwòrán yìí nǹkan ní kò ní bàjẹ́ o ilẹ̀ láṣeyọrí ẹ̀ ní fàìsàn ló gbà ó. ẹ ṣeun ìyá wa bàbá bí ni ọmọ ìlú wo ní àti pé iṣẹ́ kí ni iṣẹ́ tẹ èèyàn láàyò. èmi Kàfáyàtù Habib Lai ọmọ bíbí ilé Alágbà. Kàfáyàtù Habib Lai lórúkọ yín mo bá fẹ́ pè yín bóyá ibi tẹ́ wà yìí o ẹ lọ sí ọ̀dọ̀ ìyá báyìí ewé jẹ́ òògùn jẹ́ lóòótọ́ nígbà mo dọ́dọ̀ ìyá yìí mo gbà pé rere lolúwa ẹ kí lorúkọ tí wọ́n mọ̀ ètí gan nù ọjà. Ìyá Àlímọ̀. Ìyá Àlímọ̀. iṣẹ́ kí lẹ yàn láàyò. iṣẹ́ ewé ọmọ yìí ni mo láàyò torí iṣẹ́ ìyá mi ni iṣẹ́ ìyá mi ló jẹ́ kí n yàn láàyò. n tí ó fi mọ̀ pé ò ní àrùn àtọ̀sí ni pé tó bá sọkùnrin ni tó bá ti fẹ́ tọ̀ ìtọ̀ yẹn yóò máa ṣe ṣeréṣeré kò ní lè tọ̀tọ̀ yẹn dáadáa yóò fojú abẹ́ ń ru òun ìbàdí báyìí lẹ́yìn yóò pè ń ru òun ṣùgbọ́n tó bá so obìnrin sẹ́ẹ̀ mọ̀ pé tóbìnrin ló tún yàtọ̀ sí tọkùnrin yóò pè inú rùn mọ́sàlẹ̀ ẹkùn òun ò sì rí tọ̀tọ̀ dáadáa tẹ́lómìn bá tọ̀ ó lè pé abẹ́ ń ta kó bá ti tọ̀ tán á ti mọ̀ pọ̀ látọ̀ sí i. orúkọ wa ni Ganiyu Adédokun gbogbo ayé mà sí baba Nokia Alágbo ìgboro ní Òṣogbo. baba Nokia lọ́tún baba Nokia lọ́sì kí ni ìdí abagan. àdúpẹ́ fọlọ́ ní tọ́lọ̀ fún wa lórí jíǹkì wa táwọn ayé ń mọ̀ wá mọ̀ òun náà ní egbògi tọ́jẹ́ wòsàn àwọn èèyàn àdúpẹ́ fọlọ́ pàtó fún wa. n ti ń jẹ́ Nokia gangan agbo ni agbo ni jẹ́ bí agbo la sọ bẹ́ẹ̀ agbo la sọ ní baba Nokia pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹni tó ní jẹ̀dí ni ọkùnrin tó lè ṣe dáadáa ni omi tí orí kò sùn ní ìṣàkàlà tó bá mú Nokia yìí yóò gbọ́ra yóò kó di ọkùnrin lójú bó ṣiṣẹ́. kó tó di pé yàn dẹ̀ jókòó báyìí ẹ mọ̀ kò dẹ̀ ń ṣe pé àná àbí láti débi àti rí àjọ àwọn parí lórí pé kìnìkan wà á dúpẹ́ lẹ́nu gbàtà débi à ń gboríyìn lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tó ń wá síbí wà á dúpẹ́ fọlọ́run ọba tó ṣẹ̀dá yàtọ̀. ẹni tó bá lówó tẹ̀rù ìwọ̀nba tí ó fi tanná ni ó wà ó tẹ̀rí agbára táwọn bàbá ńlá wa ní agbára yẹn pọ̀ gan ó pọ̀ ẹ̀rí tó fà á kì í sí gbogbo ẹ̀ ní ó jẹ́ owó yìí téèyàn fi ń ṣe ìwòsàn irú ìgbín nìsín fún àpẹẹrẹ ìgbín tí ẹ̀rọ parọ̀sẹ̀ báyìí múyàn tí ò tí ì ju bí ọ̀sẹ̀ lọ ìgbín ti tó láti wẹ̀ ẹ̀yìn ẹ̀sìn ṣé ó ti yé bá ṣùgbọ́n tẹ bá sọ fún pé ìgbín ni kò ní káràmásì kò ní kà á tó náà ṣe ní oògùn tá a bá fowó ṣe ẹ̀ àrò tẹ bá. nítorí ní oríṣiríṣi ló lè fà
máa mú àwọn kan tí ò bá dánú ara á fà jáde kúrò á sọ di òróró yẹn ni ó jáde sínú ìfun tí a yà mọ́ bẹ́ẹ̀. Tí ó bá ṣeé ṣe tí àwọn àrùn bá ilé òróró yẹn tó bá bàjẹ́ tó jẹ́ wípé òróró yẹn ò ní lè ráyè jáde sínú ìfun, a ṣe wípé yóò máa jáde sínú ẹ̀jẹ̀ nínú abẹ́rẹ́ sí ní pọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ ti eléyìí ni àmọ́ oríṣiríṣi àwọn kan tó lè fà á gẹ́gẹ́ bí òkúta nínú òróró. Tí òkúta yẹn bá wà ńbẹ̀ ó lè dí òróró yẹn lọ́wọ́ tí ò ní ráyè jáde sínú ilé ìfà ọ̀tọ̀ ilé ìfàmùpé báìsítò la máa ń pè ní báìsítò ó lè fà tó tún lè fà nínú ìdí kánsà tí kánsà bá ṣẹlẹ̀ sí àwọn tí a ń pè ní pancreas níbi orí ẹ̀yẹn níbẹ̀ ni òróró tí máa jáde lórí tí èèyàn bá ní kánsà the head of pancreas níbi orí pancreas yẹn ó lè fà á kó má jẹ́ kí òróró ìtura yìí jáde kúrò nílé tí òróró ìtura jọ sí lára ẹ̀ tí ó lè má jẹ́ kúrá yìí jáde. Ilé ìtẹ́lẹ̀ náà bá ṣẹlẹ̀ á rí pé ojú ẹ̀yẹ lọ́kùn tá a máa tún rí òní pé ẹni ara wọn máa yún. ẹ̀yin náà ti rí báwọn pé nǹkan ṣẹ̀ṣẹ̀ ìràgbó bí ó ṣe máa ń lọ rèé ní gbogbo ọjọ́ bọ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Adémọ́lá ló kọ bàbá tó bí mi lọ́mọ Mr Royalty làgbéjẹ̀ mi èmi àmọ́ pé eré lèmi ó ṣe wọn ní ṣe ká Adétọ́lá boré máa ń dìbì ẹ̀fẹ̀ mo bẹ̀ yín òkìrè lèmi ó ṣe wọn ní ṣe ká boré máa ń dìbì ẹ̀fẹ̀ mo bẹ̀ yín o ẹ̀fẹ̀ mo bẹ̀ yín o boré máa ń dìbì ẹ̀fẹ̀ mo bẹ̀ yín o àtẹ̀yìn àtàwá àtẹ̀yìn ire kàkà lọ́dẹ̀ fún wa. Ìṣẹ̀ǹbáyé lètò.